kí ni ìjọba wa títí wa gbọ́ ní Christmas náà sí tá a kò kí sí tán tó sì wà lórí mídíà tí ọ̀kẹ́ lòmíì pé ìfóúnjẹ lọ pé wọ́n wá jẹun lásán ó ti dàbí rú ó ti ní bẹ́ẹ̀ máa wíṣì wa pé Merry Christmas ó ti di iná ńlá ló ń lọ ó kàn wíṣì Christian kò kàn kí mélòó láwà kí oníṣẹ̀ṣe wọ́n fún oníṣẹ̀ṣe ní ọ̀lídé àtúgbógun tìjọba tó tún fún oníṣẹ̀ṣe lọ́lùdé kìíní tí wàá bá dákẹ́ yóò padà di tí ìlú òfin máa gbiná òun la ṣe wá mú ẹjọ́ báyìí ẹ bá ní jíṣẹ́. Sefiu Alao ti fohùn ránṣẹ́ sí àwọn àfáà àwọn pásítọ̀ àwọn oníṣẹ̀ṣe pàápàá àwọn alákatakítí ẹ̀sìn wọn nínú mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe pé kí wọ́n dẹ́kun àti máa kọ̀ndẹ́mù àwọn ẹlẹ́sìn tó kù. Ìgbàgbọ́ àwọn kan ni pé Sefiu Alao jáde láti sọ̀rọ̀ yìí látàrí ìpàdé kan tó wáyé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ní ọ̀dọ̀ gọ́vnà Ṣèyí Mákindé. Ìpàdé yìí ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ́sìn lóríṣiríṣi pẹ̀lú bàbá takú ti Jésù. Lẹ́yìn ìpàdé yìí làwọn èèyàn ní bàbá kan pé bàbá Waziri ilẹ̀ Yorùbá àti Mufti pé wọ́n allegedly bẹ̀rẹ̀ sí ní bú bàbá Akéwùgbà Gold ló fi jẹ́ pé wọ́n ní ọ̀pọ̀ ìgbà náà ni wọ́n rí pé bàbá Akéwùgbà Gold máa ní relationship tó dáa pẹ̀lú àwọn olórí ẹlẹ́sìn tó kù bóyá bàbá Ẹlẹ́bùúbọn àti àwọn olórí ẹlẹ́sìn tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn gbàgbọ́ pé torí ọ̀rọ̀ yìí gan ló fà tí Sefiu Alao fi jáde láti wá sọ bọ́rọ̀ ṣeré lọ́kàn àti bó ṣe yẹ kó rí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Sefiu Alao nínú fọ́nrán yìí. Welcome to Digi Naija TV. Remember to like, share and follow us. Ìwọ tó ń sọ pé mùsùlùmí ló ṣùwọ̀ jù nínú ẹ̀sìn láéláé òun ṣe ẹ lọ́hùn ọba ni. Ìwọ tó ń sọ pé Jésù Kristi nìkan lẹ̀sìn gidi ṣé wọ́n lọ lọ́hùn ọba ni. Ìwọ tó ní lẹ́yìn Ọ̀rúnmìlà kò sẹ́sìn mi ìmọ̀ kínkínní ló ní lórí. Ẹni bá ní mọ̀ gidi á mọ̀ pé ìwé àlùkùránì ìtẹ̀rí yẹn ìwé ìgbésí ayé ni. Ẹni bá rí bíbélì ìtẹ̀rí yẹn ìwé ìgbésí ayé ni. Àwọn tó kọ́kọ́ lajú tí wọ́n ń lo bíbélì ni wọ́n sọ bíbélì di ìwé ẹ̀sìn. Gbogbo Ọ̀rúnmìlà wí láyé ìwé ìgbésí ayé ni. Ṣẹ́rí gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àyí ni ìké ń bẹ níbẹ̀. O lè fi tírà àpàyàn o dẹ̀ lè fi tàyàn jí o. O lè fi sáà àpàyàn o dẹ̀ lè fi tàyàn jí o. O lè fọ̀rúnmìlà àpàyàn o dẹ̀ lè fi tàyàn jí o. Àṣírí inú ẹni tọ́lọ́run bá fi yé ìwé ìgbésí ayé ni. Ṣùgbọ́n ìwọ tó bá ń ka bíbélì déédéé òní yájà gidi jágan òní mugbó òní mutí òní mu sìgá gbogbo ń tán sọ yẹn òní máa gbóbìnrin pàǹfà ní ara ẹni kì í ṣe torí àti wọná. Kí lẹ rí sọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yín pàápàá gbogbo tí Sefiu Alao sọ nínú orin yìí ṣé bó ṣe yẹ kó rí náà nìyẹn àbí kò yẹ kó rí bẹ́ẹ̀? Ǹjẹ́ ẹ̀sìn kan wà tó dáa jù kan lọ láyé tá a wà yìí? Àmọ́ ẹ má gbàgbé o gbogbo ẹlẹ́sìn náà ló máa ń sọ wípé tiwọn ló dáa jù. Kí ló ṣe rí lọ́kàn yín? Ẹ drop comment. Remember to like, share and follow us. Ẹ lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu